bí lẹ́tà tó ń bẹ lọ́wọ́ mi tẹ́ni ṣe kọ sí mi gẹ́lẹ́ ni wọ́n ṣe kà á. ẹni sọ pé mo ní Mr. Matini ó ní ó dárúkọ wọn ṣùgbọ́n wọn ò ní dárúkọ wọn. ó dà pé wọ́n ṣe mistake ni wọ́n mọ̀ pé mi ò fẹ́ mọ orúkọ èèyàn. wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní pé àwọn ní olólùfẹ́ pé àwọn kọ́ jẹ́ 29 years of age. ní ṣùgbọ́n àwọn ti láǹfààní àti ní ìyàwó. ẹ mọ̀ gbọ́ dáadáa lálẹ́ yìí o. ẹ mọ̀ gbọ́ dáadáa. torí ẹ̀ comment máa fẹ́ gba comment lórí Facebook tí máa ti ń gbà lórí call náà. ẹni sọ pé 29 years old ni àwọn. pé ṣùgbọ́n àwọn ti jẹ́ pé àwọn ti marry new couple. ṣe kọ́ náà nìyẹn. wọ́n wá ní nǹkan wá ṣẹlẹ̀ pé àwọn àti ìyàwó àwọn jọ ń ṣeré nínú ilé. ó ti yé eyín eré orí bẹ́ẹ̀dì. wọ́n ní eré yẹn ti lọ gan-an jọ yẹn wọ́n láwọn wà ń fọ́ọ̀mù tán ṣe ń sọ fún mi bí ni mo ṣe ń kà á o. wọ́n ní ṣùgbọ́n lójijì ni olólùfẹ́ àwọn ló bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn ní dárúkọ ẹni yẹn tó ń dá arákùnrin wọn kọ gbogbo ẹ̀ tán ni wọ́n ló ń dárúkọ ẹ̀ kíkankíkan. náà ò pé orúkọ wo leléyìí àwọn ò jorúkọ ẹ̀ yìí. wọ́n lójijì wọn lára àwọn wálẹ̀ wọn láwọn ò lè ṣe kankan mọ́. nígbà yẹn náà ló náà wá píìkì padà mọ̀ kí ebi kéèyàn ti wà nú ẹ̀mí tó wá píìkì padà. wọ́n tó ṣe píìkì padà yẹn àwọn wò ojú ẹ̀. ní táwọn ṣe bínú lọ nìyẹn. wọ́n ní mo kúrò níbẹ̀ mo kú yàrá fún un. wọ́n ní látìgbà yẹn àwọn ti bá a sọ pé orúkọ ta ló ń dá. ó ní pé òun mọ̀ kó òun dárúkọ anybody. wọ́n láwọn tún bá a sọ̀rọ̀ pé ṣé o ti ń ṣe nǹkan lẹ́yìn mi ni. wọ́n ló sọ pé rárá. wọ́n ló pariwo búra. wọ́n ní kọmíṣánná àfẹ́ ọkàn mi ò kó láti bí ọ̀sẹ̀ kan sísìn. ó lágbára díẹ̀ torí mo láǹfààní àti pè wọ́n tí máa ti rá àwọn mẹ́sẹ̀gì báyẹn mo pè mo fọ̀rọ̀ àwọn lẹ́nu wò. ọ̀pọ̀lọpọ̀ wa tá a sì jọ dá sí ètò tìjẹ́jọ́ ti arábìnrin tí ọkọ rẹ̀ sọ pé kó lọ bá ìyá rẹ̀ àti báǹtì sọ̀rọ̀ àti bọ́kọ náà sọ̀rọ̀. gẹ́gẹ́ bí àwọn àmọ̀ràn tí àwọn àgbàlagbà náà gíìvù tẹ́pẹ́ lẹ́yìn ètò wọn ní ká sọ fọ́kọ yẹn náà pé ìyàwó ẹ̀ náà kó fi sí priority náà kó má jẹ́ kí every time náà àpọ́n sọ pé nǹkan tó bá ti fẹ́ o fẹ́ náà nìyẹn. ṣùgbọ́n àǹtí ti gbà tán bá tiẹ̀ tí ìgbéra ní ọjọ́ sátidé àná nìyẹn mo bízì díẹ̀ ni mo ti láǹfààní àti pè wọ́n. ọmọkùnrin náà ti dọ̀hún wọ́n ti jọ sọ wọ́n ti ní àwọn ó lò bí ọ̀sẹ̀ kan sí méjì. gbogbo àmọ̀ràn yín tí ẹ gbà inú mi dùn tí ò lọ lásán. ẹ rí i pé orí ètò yìí a máa ń ṣe pé ẹ tẹ́ bá ń gbọ́ wa ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tó máa ń wá sórí ètò kì í ṣe pé bẹ́ẹ̀ lómi ò gbọ́n ṣùgbọ́n tó bá ti ró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  wá ò pé jẹ́ kí n bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n á sọ pé ẹ ṣe. so lálẹ́ yìí tẹ́tù bá wa dá sí rèé o mo ti bá bọ̀dá yìí sọ̀rọ̀ bọ̀dá yìí ní ọ̀ka àwọn kíni mo lè béèrè àwọn step tán ti gbé wọn láwọn ti pè é àwọn tó pàtẹ́wọ̀ wọ́n ní ṣùgbọ́n máìndì àwọn wà ń bẹ̀ gan pé ó ṣe máa dárúkọ èèyàn. mo sọ fún mi ní kán gbọ́ ètò yìí ó yẹ tẹ́tí ṣẹlẹ̀ sẹ́nìkan rí tẹ́ pé bí lọ́nà tán ṣe yanjú ẹ̀ nítorí iṣẹ́ yín ò lè ti sọ̀pọ̀lọpọ̀ tẹ́bí ó ní wé tán fi sọ̀tẹ̀ nọ́mbà tẹ́wà pèsè ní 09023699664. hello. ọlọ́run kú ètò ẹ̀. orúkọ mi ni ọmọọba adéníyí rasul kéèké ọmọọdẹ. ọmọọba ń kọ́ ọmọọba ó yà ẹ bá wa dá sí.
ẹ sà. ẹ kó ètò so nípa ọ̀rọ̀ tí ẹ gbé kalẹ̀ yẹn. lẹ́tà tán sẹ́ǹdì ni wọ́n sẹ́ǹdì lẹ́tà ni. nípa lẹ́tà yẹn náà mo fẹ́ sọ̀rọ̀ lórí. tẹ̀rí ọkùnrin yẹn kó ṣe sùúrù. sùúrù gidi ni kò ní. tẹ̀rí lóòótọ́ ní ìpè ńgbà tí ń sọ ló jẹ́ kọ́ mọ́ dàbí pé ó gbóná lára rẹ̀. tó wá jẹ́ pé kò bá sọ kò sí nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. tí ò bá sọ kí ni. tí ò bá sọ̀rọ̀ ẹ̀ jáde tí ò bá pe orúkọ ẹni yẹn jáde. ẹ̀hún náà wá torí orúkọ tó pè yìí náà fi sẹ́ǹdì mẹ́sẹ̀gì sí mi. yóò gbé sùúrù náà ní ìṣèlú nígbà tí ì pé ọ̀sá kà mọ́ pé bọ́yá ó ṣẹ̀ṣẹ̀ kú ṣe. ok ẹ̀mọ̀ nígbà tí ò ti ka mọ́ ṣe kú ṣe. bọ̀ mi kò tí ì ṣẹ̀yìn rí. ọlọ́run tẹ̀ ní jẹ́. àmì mo kàn bẹ̀rẹ̀ ni bí a bá tẹ wà ní bí a bá bọ́ọ̀sì ọlọ́run jẹ́ ó ṣe é ní ìsìn ọlọ́run jẹ́ ó ṣe é mo láì tẹ́ ṣe reject ẹ̀ wọ́n lọ́lọ́run ò ní jẹ́. àmì ọlọ́run ní jẹ́ ọlọ́run ní jẹ́ onítẹ̀lẹ̀ sẹ́yìn náà. àmì àtẹ̀yìn náà ẹ ṣe ọ̀tọ̀ mi tán tún gbé mi lọ ọlọ́run ò ní jẹ́ o. ẹ wọ́n bá advice arákùnrin yìí àwọn náà ń gbọ́ báyìí wọ́n ń gbọ́.